kò yé àwọn èèyàn wípé èṣù kò kí ń ṣe sátánì èṣù ò kí ń ṣe sátánì nígbàtí Àjàyí Crowther tó ṣì bíbélì tó ṣì tò sí Yorùbá ló wo nǹkan tóun lè sọ ẹni bá dẹ̀ gbàgbé pé nígbà tán gbé Àjàyí Crowther ní ẹrú ọmọ ọdún 12 péré ló jẹ́ tó fi bú lọ sí tó fi gbálẹ̀ Sierra Leone ló gbé tó fi dàgbà kó tó wá padà sí ilẹ̀ wa tó wá dẹ̀ tó ń kọ bíbélì so ìwọ̀nba Yorùbá tó gbọ́ tó mọ̀ òun ló fi kọ bíbélì Yorùbá so n tó mọ̀ tó súnmọ́ Sátánì ló pè léṣù ní àṣà Yorùbá so àwọn nǹkan oríṣiríṣi tí wọ́n ti fi ìwé oríṣiríṣi tí ò ń ṣe ìwé tó wá láti ọ̀dọ̀ ọgbọ́n tó wá láti àti ètò tó wá láti àwọn bàbá wa tó ti yí padà nígbà tí bá ń jọ́ mi ti bá wà ní ìpàdé tó wá ní èṣù má ṣe mí ọmọ ẹlòmíì ni ó ṣe máa wò pé àìgbọ́n ló ń dà wọ́n láàmú èṣù máa ń tún téèyàn ṣe òjíṣẹ́ ni èṣù jẹ́ tí wọ́n bá rán níṣẹ́ kó tún téèyàn ṣe á tún ṣe tí wọ́n bá dẹ̀ rán níṣẹ́ yóò dàbí adájọ́ ni adájọ́ máa ń dájọ́ láti pààyàn ó sì ń dájọ́ láti gbàyàn lẹ̀ bẹ́ẹ̀ lèṣù jẹ́ so àwọn èèyàn wa wọ́n ti fọwọ́ òsì júwe ilé bàbá wọn ó dẹ̀ wà lára nǹkan tó ń fà wá sẹ́yìn ilẹ̀ Yorùbá.